Africa Content TV. As they say, it is a new day in Ogbomoso land. Ìmọ́lẹ̀ tuntun ló dé yìí o. Ire tuntun ló dé yìí. Ó dé yìí òṣèlú ìjìnlẹ̀ àti orí tẹ́lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló mọ nǹkan tó ti ń ṣẹlẹ̀. Àìní gbogbo nǹkan tá a ti là kọjá láti débi tá a dé yìí. Àwọn tí wọ́n ṣe ń bínú ẹgbẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ fún ìlọsíwájú Ògbómọ̀ṣọ́. Eléyìí Ọlọ́run ọba lókè ló ṣe. Ẹ jẹ́ kí a sowọ́pọ̀ kí a ṣe nǹkan kan fún ìlú Ògbómọ̀ṣọ́. Ẹ má jẹ́ ká sọ pé a fẹ́ràn ìlú yìí ká dà ní irú. Bàbá fẹ́ràn ìlú yìí àádùn ní ìṣe ni. Ìlú Ògbómọ̀ṣọ́ Ọlọ́run ọba òun ló rán mi wá. Ó dẹ̀ rán mi wá láti wá ṣiṣẹ́ fún mi yìí. Ọlọ́run ọba rán mi wá ibi kí n wá ṣe nǹkan kan fún ìdàgbàsókè ìlú yìí. Ní àdúgbò àwa ṣe sọ, àwa ìjọba nítorí afẹ́ gàba, àwa ìjọba nítorí afẹ́ kú ọ̀rọ̀ jọ, Ọlọ́run ti fún wa lọ́rọ̀ ká tó dé ìgbà. Àwa ìjọba nítorí afẹ́ orúkọ, Ọlọ́run bá ti fún wa lórúkọ ká tó dé ìgbà. Nǹkan táwa ṣe òun ni wípé àwa gbé ìlú yìí. Àwa gbé sí ipò tó yẹ kó wà. Ipò tí àwọn baba ńlá wa tó fi jẹ́ pé ìlú Ògbómọ̀ṣọ́ yàtọ̀ ní ilẹ̀ Yorùbá. Ìyàtọ̀ yẹn òun la tún wá fẹ́ bẹ̀rẹ̀. Wípé ẹni tó bá rí ọmọ Ògbómọ̀ṣọ́ wọ́n máa kí i ní yàtọ̀ ni lágbára Olúwa. Iṣẹ́ táwa ṣe ládùúgbò táwa ṣe l'Ògbómọ̀ṣọ́ ó ti bẹ̀rẹ̀ lẹ́nu ìlú. Iṣẹ́ ìdàgbàsókè ìlú yìí ó bẹ̀rẹ̀ lẹ́nu. Ògo ìlú yìí ó bẹ̀rẹ̀ lẹ́nu. Ẹ̀yà rí pé ó máa yàtọ̀. Ó ṣe pé àrò a máa rí ni. Ilé iṣẹ́ ó ń bọ̀ nínú yìí. Ó ń bọ̀ ní ẹgbẹ́jẹ́ ní ogun nígbà tí ó ṣe. Oríṣi wípé ẹ máa sọ wípé àwọn wáṣẹ́ nínú ìbọn. Ìkọ̀sọ̀ Ọlọ́run ọba ó máa fún wa ní ọ̀pọ̀lọpọ̀ ọṣẹ́ ni ní agbára Ọlọ́run. Ìyàtọ̀ ẹ̀yìn àárín ní ìlú. Èmi ò ní sọ̀rọ̀ tó bẹ́ẹ̀. Action lẹ máa rí o. Kí ni mo lè máa rí? Action lẹ máa rí o. Ní agbára Olúwa. Ẹ̀ṣẹ̀ púpọ̀ iṣẹ́ láti bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ ká jọ sowọ́pọ̀ ní ìdàgbàsókè ìlú Ògbómọ̀ṣọ́. I want to recognize the presence of Oluwo of Oluwo. Ọba Ògbómọ̀ṣọ́. We are very grateful. Ẹ̀ṣẹ̀. Ẹ jẹ́ kí a fi ọwọ́ sowọ́pọ̀ kí a fi tún ìlú Ògbómọ̀ṣọ́ ká fi tún ṣe. Ẹ ṣé púpọ̀.
Ògbómọ̀sọ Soun ti ilẹ̀ Ògbómọ̀sọ ọba Afọlábí Ghandi Laoye ní agbọ́tàn yẹn. Ohun tí wọ́n sọ náà ni pé iṣẹ́ làwọn wá ṣe pé àwọn wá kó ọrọ̀ jọ. Inú Ògbómọ̀sọ ni a wà yìí, ìkànnì BBC News Yorùbá ni a ti mú ogun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nínú ààfin Soun ti ilẹ̀ Ògbómọ̀sọ wá sí ojú ìwòran. Ìkànnì BBC News Yorùbá ni a ti mú ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lẹ́ni ìwá sí ojú ìwòran yín.